Daddy dẹ̀ sọ pé kí n mọ́kọ àfẹ́sọ́nà mi wá ń sìn. Ìgbà yẹn ló wá change sí mi totally. Kókó tí ẹ̀rí tèmi rò rárá. No, sọ fún mi. Kí lẹ tí Daddy ẹ wá ń ṣe bí wèrè tẹ́lẹ̀? Jọ ṣé ìwọ ọmọ tó ń pàtàkì jọ ṣé ń jẹ́ òní ẹni? No, láàrin èmi àti ẹ sọ fún mi. Ṣo fine? No, fine now. Bó ṣe kí bí àkọ́kọ́ ló wà lára ẹ tó wà fantastic àbí tó special lára ẹ. Ìyíwájú dábù ẹ̀yìn kò sí ní ìmọ̀ bóyá ó gùn lòlò bóyá ní ìtí ẹ lè sọ. Ó ní rárá àfiwọ́ ìyá àfiwọ́ ẹ̀ ló ń fẹ́fẹ́ wọ́n náà tó wá fẹ́ náà á dẹ̀ tí wàá ṣe bí olórí burúkú. No, sọ fún mi. Kí ni Daddy ẹ ní? Ilé tẹ̀ ń gbé kò ṣe pé bóyá mansion kan lẹ̀ ń gbé normal ilé táwọn everybody lè afford náà ni yes tabali kadalẹ̀ katunṣa jẹ́ Daddy ẹ lówó jù mí lọ ni. Ó lóun á jọ yín ní ogun àwọn tó mọ ni tó ń ṣe ni o. Kí ló dé àwọn mọ̀lẹ́bí ẹ̀ lọ ṣe mítì tó fẹ́ jókòó tó wá bá wọn gbẹnu sọ̀rọ̀ níbi báyìí fún. Ó mọ̀ kóbìnrin ni wọ́n mú kọ̀ bí akínkọ̀ bá wọn obìnrin kí bá wọn kẹ́dùn ẹ pẹ̀lẹ́ṣẹ̀. wọlé lọ́jọ́